ìbọn Ọlọ́run bá ìbá gbogbo àwọn tọ́lọ́run bá lé tó gbélé ayé fún. Ẹ̀yin aráalé, a kí yín o, a kú ọjọ́ mẹ́ta kan, a lè kú ògbẹ́. Bàbá wa baálé ọkọ ìlú ọkọ baálé o. Wọ́n ní orò ní kí apá ẹ̀ má ka, apá yẹn ka o, apá yẹn àṣù lónìí dàrú mọ́ yín lọ́wọ́. Ẹ bá wa dárúkọ yín fún aráalé àti ipò yín nínú ẹgbẹ́ yìí. Ẹ ṣé olóòtú, mo kí gbogbo ilé lápapọ̀, wá kí bàbá mi Ìbà Abíọ́dún Ige Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá, àti ẹ̀ àti hùn wọ́n gbà wọ́n gbà lógun ọ̀fẹ́ àbágbàlagbà ẹ̀pẹ́ lórúgbà o, aka minister tí mo dẹ̀ tún jẹ́ baálẹ̀ ìlú Ajégúnlẹ̀ ní ìlú Àgbàgì ní ìlú Ìlérò. Position mi nínú OPC, èmi náà fi ṣe coordinator Ogun Central, bákan náà wọ́n tún fún mi ní coordinator Ìṣẹ̀rẹ̀ Àkútè ní ìpínlẹ̀ Ògùn. Ẹ ṣeun sà, ní agbára Ọlọ́run kò ní bàjẹ́. A rí ẹnìkan tó jáde tó sọ̀rọ̀ nípa ogun ọ̀wọ̀, dàwọn pé ẹ̀yin náà ti pẹ́ nínú ẹgbẹ́, ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ yẹn, kí lẹ rí sí àwọn awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ Sunday Igboho, tí wọ́n fi Sunday Igboho tí wọ́n fi ń wé Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ àbágbàlagbà. Ìgbìnrin ọ̀tẹ̀ ni bá ṣe ń pàkan ọ̀kan tó ń rú, ìyẹn ni ọ̀rọ̀ Sunday Igboho Sunday zef ọmọdé ẹ mọ mugun ò ní pé wọn ò lè já láíláí tí táyà fi parẹ́. Adé ẹ mọ rí àwọn mugun ẹ ní àwọn mugun ẹ gbá ní, so ẹ rí i pé àwọn ò dá sí gbogbo olè tó ń ṣe tó láwọn ṣe òdániṣẹ wọn ṣe báṣàwọ ẹ á dá sí. A rí i pé mugun ni, most especially àwọn aráàlú òyìnbó wa, wọn gọ̀ gidi gan. Sunday ti gbá wọn, ó ti gbá yálàyẹ lómi wọ sinagogu. Mo ṣe tí Sunday ṣe tẹ́lẹ̀, Ọlọ́run ń ṣiṣẹ́ fàyàwọ́, èmi náà ń ṣe fàyàwọ́, ọmọ wọn yọdún tí mo ṣe fàyàwọ́. Dóò kọ̀ ẹ́ kọ̀rọ̀ yẹn bọ́ọ̀gì anybody náà. Sunday sọ ó ní ìjà olóṣèlú ni òun fi rọ́wọ́ mú, ó sọ sítórì ààrẹ náà, so jàgídíjàgan yẹn ló fi rọ́wọ́ mú láyé àwọn bàbá Ládọjà. Òun náà sọ ìyẹn ò bọ́ ṣe fàyàwọ́ náà ló dẹ̀ ṣe tó fi rí owó tó ní lọ́wọ́ yẹn. Ìyẹn ò ń ṣe fàyàwọ́, àwọn náà ṣe fàyàwọ́, ọmọ iṣẹ́ fàyàwọ́ bó ṣe rí kò ń ṣe fàyàwọ́. Ẹ mọ̀ pé kò wọ́n bẹ̀ yẹn iṣẹ́ dé tòrutòru, iṣẹ́ tí Sunday ń ṣe nìyẹn. Òun àti Abákíyarì, ẹ mọ̀ bọ́n ṣe máa ń ṣe tó ń ti bá tẹnẹlẹ́ni jẹ́, àìmọye tó ń bá tiẹ̀ jẹ́ rẹpẹtẹ tó pọ̀. Òun àti Abákíyarì kan náà tó wà ní kíní sí i, òun náà wá dààmú wáyé sí o. Gbogbo ẹni tó bá mọ tèèyàn bàjẹ́ kó náà máa retí ẹ̀san. Sunday rò kóun lè ba tèèyàn jẹ́, ṣùgbọ́n Ọlọ́run wá ní kóun dé, ó fi òdó àníṣe, ó fi kọ́fọ̀ ojú wọlé, táwọn èèyàn rò pé àbẹ́yàn gidi ni. But at the end of the day, Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣígbá lórí ẹ̀ ní. Ẹ máa wo ó ṣe bẹ̀rẹ̀ ni o. Ọlọ́run máa tú àṣírí ẹ̀ débì kan, because àwọn ibì kan wà tó pé àwọn ayé ṣì ń dawó bọ̀, tó pé àṣírí yẹn ṣì wà ńlẹ̀ o. Ó ń pariwo gbàtọ́kọ́dé, ń pariwo ọkọ̀ lóyún, wọ́n pa Abíórò. Bá wa lọ wá bọ̀ àwọn náà wọ́n lórí ẹ láàrin yẹn. Èèyàn burúkú ni. Ìgbà tí wọ́n tó ń lérí tó ní wọ ọmọ Àmọ̀dákẹ́kẹ́ ọwá kógun jalè. Call yourself as a Yorùbá. Sunday Igboho Yorùbá lòun kógun lọ ja Ifẹ̀, ó dẹ̀ tún sọ, ó tún bold láti sọ orúkọ bẹ́ẹ̀ yẹn, òun kógun lọ ja Ifẹ̀ ní orírun babalábá ẹ̀. Dóò kò ṣe gbogbo tó bá kọlà ní ọmọ Yorùbá o, ó dẹ̀ ṣe gbogbo tó bá kọlà yẹn lọ́mọkọ. Àìmọye ọmọ àlè nínú ẹni tó kọlà tó yẹ pé abáyá Yíbò ló fún ìyá ẹ̀ lóyún, so wọn á dẹ̀ wá gbé wá pé kí Yíbò yẹn má gbé lọ́mọ, ẹ bá kọlà sílẹ̀ kẹ̀. Ètò wà tó yẹ kọlà fún Sunday kẹ̀,
òun yẹn kẹ̀ òun bá wò ó lọ gbé kinní costume àwọn táwọn àbìjà máa fi ṣeré ó lọ kó sọ́rùn ó wá lọ sí gọ̀gàn ó ní òun lè họ́bọ̀n òun lè ṣègbà ṣàwo àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé òun làwọn mọ́ fàfà ìdígi la máa ń ba níjọ́pẹ́ náà tó sọ tó pariwo tó ní pé ẹ bá ń bọ̀ ẹ má wà ní ojúmọmọ òru ni ẹ wá tẹ bá wá tẹ bá pé 1000 tipátipá táyìn bíi 100 bá lọ ẹ lọ fẹ́ ni ẹ lọ fẹ́ kúrò ní wọ́n mọ̀ wá lóru òru náà wá o Sunday ò lè ṣe kankan o rí bọ̀ ẹ̀yẹn hánjọ́ yẹn o Sunday pẹ̀lẹ́nu Sunday in fact though mugun ò lè gbọ́ná máa jẹ rádùn ẹ lọ but tí mi tó wá fẹ́ ta sí yẹn ní problem ẹ Sunday ọba má ta síbẹ̀ rárá àwọn tó ń rán jáde yẹn àwọn tó yẹn bí ló wọn wẹ̀ ààrẹ ló ń dì wá lọ́wọ́ mú pé hello tó bá jẹ́ pé sí ìyẹ̀bá Sunday ló bá sọ̀rọ̀ ẹ fi wọ́n lé àwọn tó ń sọ̀rọ̀ yẹn but a ti wá rí i pé kìnìún yẹn tí wọ́n wà tó rárá pa ju pé tálẹ̀yìn gan sẹ́yìn lẹ́ mọ̀rọ̀ sọ ni ẹ mọ̀rọ̀ sọ ẹ̀yẹn wo Lady K ó ṣe show kan lánàá first note tí wọ́n ṣe pé ẹ lọ ẹ gbọ́ kó lọ pé eléyìí ọ̀sẹ̀ dé ọwọ́ tiwa ọba ní pé òun ti ké òun kékeré ó ti rẹ̀ òun látàárọ̀ Lady K wàláì wàá kéku ni èmi mo sọ̀rọ̀ lánàá ló sọ pé abe ló ń bú èmi ìwọ Lady K ìwọ aṣẹ́wó olóbo olè ìwọ tó pé ó ní ká má sọ̀rọ̀ mọ́ o mídíà wo lè Sunday pé tó bá pé mídíà kóhun fúnra sọ̀rọ̀ síta iṣẹ́ tó ń ran yín ẹ máa kọ́tún láti jẹ ẹ lè máa forí kò Sunday kẹ Sunday báwo Sunday bìlò kílẹ̀ fi ń wéra wọn náà ẹ fi sọ́mọ̀ ẹ fi ń wélẹ̀ ẹ fi Sunday ẹ fi ń wé Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá àgbàlagbà hello Sunday wọ́n bá ń gbé ẹganṣọ́ ayán má tán rẹ o tó yẹ ìwọ náà mọ̀ o àwọn Saddam tó dẹ̀ ń ránṣẹ́ àwọn Saddam báwo ṣé Saddam tó yẹ pé àwọn ọmọ ẹgbẹ́ ló ń bá sùn káàkiri ní Ṣómólú ń bẹ̀ yẹn ìgbà tí Saddam wà ní ẹ̀yìn ààrẹ ní Saddam kọ́lé ṣebí Saddam sọ pé aṣọ 3 péré ni ààrẹ ní ẹni tó láṣọ 3 ọdẹ ń tẹ̀lé ó ṣe bodyguard lẹ́yìn ẹ̀ o wọ́n Saddam wèrè yìí ìwọ́kẹ̀ gbogbo yín bẹ́ẹ̀ pẹ́rú pógún pẹ́gbà àgbo ló máa kẹ́dì ẹgbẹ̀yìn ẹ̀yìn kẹ̀ àyàfi tí ìbá ṣe lẹ́yìn Yorùbá ilẹ̀ bá wà lóko gbogbo ìbàjẹ́ tẹ̀ ń ṣe yẹn tó ń pe ààrẹ ní ọmọ ọnu pé ìwọ talumọ dárúkọ lu tiẹ̀ ká gbọ́ bó ṣe dáadáa lù yẹn àdúgbò tó gbé ọmọ bó ṣe bá bẹ̀rẹ̀ jẹ́ ni pípò ń sá káàkiri báyìí ni Saddam kò ní da fẹ́ kò ní da fún generation yẹn gbogbo àwọn sórí ọ̀kẹ́rẹ́tẹ̀ ní ìtàn ọ̀kẹ́rẹ́tẹ̀ ń pa káàkiri yẹn àṣẹ bẹ̀rẹ̀ ní o tẹ́lẹ̀ ẹ̀ ń gbà kí jáde báyìí but lọ́wọ́ ẹ̀ ń sìn láàrin gẹ́gẹ́ wọ́n bá dá àdẹ́kùn àgàn ní wa nígbọ́ àwa continue sẹ́yìn nìkan lẹ́rù pé ní fóònù lọ́wọ́ ni fóònù wà fẹ́ anybody ní àwa ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ ọ̀rọ̀ tí ò tiẹ̀ jọra wọn rárá Sunday ẹ má bá wa tẹ love kẹ má bá wa tẹ like kẹ má bá wa share program yẹn bí pé àjọ wá láti àdúgbò kan náà ni I'm come from Lérò lèmi tí wà gbogbo jí mi dáadáa ọmọ mi dáadáa ọ̀wẹ́ náà mọ̀ ọmọ mi dáadáa ọmọ mi gbogbo tó ṣe máa ń wá sí sẹ́yìn tó ṣe máa ń lọ sí pàkó lọ́dọ̀ Sunday àárọ̀ náà pé ọjọ́ ẹ̀kú ti yẹ ibi tí mo sọ̀rọ̀ dé yẹn Sunday gbogbo oṣooṣù tó máa ń ṣe yẹn òun ò lè gbé yẹn wọlé lẹ Yorùbá tó fẹ́ tọ́ gbogbo lẹ Yorùbá ni ọtún ti dé ọdún sáré wá ṣòkò màmá ọtún sáré fẹnu já wáyà wọ́n fẹnu gba nation kò sí ohun tó lè fẹnu ẹ̀yẹ gbà bó ṣe wà yẹn ó lè ní nílẹ̀ tí ọmọdé ní ṣe meeting kò sí ohun tó lè fi dá tó wò lè dá lára ní tiẹ̀ wọ́n ẹnu burúkú yẹn wọ́n dán ní ọlọ́kọ́ ogun jà ńgbà tẹ jàmọ́dá kẹ́kẹ́ àwọn amúdí ìwé kan ọgbà kan Sunday ó gọ̀ Sunday ó gọ̀ gidi gan o ó rìn gidi gan o ọlọ́yẹ̀ dà ń gbọ́ ó gọ̀ gidi gan sọ fún àwọn ajá ẹ lọ mú wọn so wọn á kàn kó ba ẹ ní tó bá burú tọ̀ wọ́n nìkan ló máa kú Sunday tó bá burú tọ̀ wọ́n nìkan ló máa kú ta ni ẹ́ who are you ta ni wọ̀ so lè wò lè bá wọn commandant mi lásán ò lè bá wọn ta talkless rẹ̀ mí àwọn ta sí ààrẹ Sunday ọmọdé ẹ mọ ṣọ́ra ẹ ṣé bó ní pé o ti dé tán báyìí sìn ìyá ẹ ti kú ìyá ẹ tó ń ka lọ́kùn náà nìyẹn òní wọ́n ti dé tán báyìí sìn níjọ́ kan ìwọ̀n màkà ńlẹ̀ mà ní. òkàlẹ̀ ṣé orí àwọn tó ń tẹ̀lé sórí wọn dàrú ni àbí wọn mọ nǹkan tó ń ṣe ṣé òye wọn pé 419 ṣé òye wọn pé òun play wọn ni
ọ wá fi máa play gbogbo lílẹ̀ Yorùbá alálẹ́bá ni ó dáa fún ẹ aláàrò níjẹ́ ó dáa fún ẹ o. Sunday ọmọ bẹ́tà kọ́ lọ be careful lọ́ṣọ́ rẹ o gbogbo àwọn ilé tó wọn jáde yẹn àwọn òòrùn yẹn àwọn sẹ́ńdò àárọ̀ yẹn o gba àwọn tí ẹ̀ rí wọn o gbogbo eléyìí tí ó wà ní Ṣàgámù tó ń ṣe program lọ́wọ́ báyìí sí ẹlẹ́sẹ̀ kan báyìí tẹ́sẹ̀ ló báyìí yẹ owó ilẹ̀ tí wọ́n jọ tà ní family ẹ̀ yẹn ló gbé kúrò ló gbé lọ sí wá sí travel owó yẹn ló gbé kúrò ó lè òun ló ń sọ̀tàn ẹgbẹ́ àwọn tó ṣe meeting òun wà ń bẹ̀ nígbà tó ń ṣe first note yẹn kò ní dá fún ará pàṣẹgbà pàjáwájáwá tiẹ̀ ìwọ́kẹ̀ ìwọ ará Ṣàgámù yẹn wèrè yẹn àbóyá wèrè ní ó máa bọ̀ á sí Nàìjíríà máa bọ̀ wá ó máa bẹ́tà Sunday lọ́ṣọ́ ara ẹ o Sunday lọ́ṣọ́ ara ẹ Sunday wọ́n sọ pé bàbá wèrè o Abẹ́òkìtì ohun tó ń jẹ lọ́wọ́ káàkiri àgbà yahoo ó lè ní wọ́n tiẹ̀ àgbà yahoo Abẹ́òkìtì ó ń sọ ohun tí ó yóò rí o ní pé AareGani Adams sọ pé Sunday ló pa Bọ́lá Ìgè who's Sunday ọdún wo ni Bọ́lá Ìgè kú ọdún wo ló kú ẹ tó wá sọ ní nígbà tá a lọ sí Ọ̀wọ̀ pé àwọn Fáṣẹ̀hún yìnbọn ṣe ni Gani Adams ń sunkún kò ní dá gbogbo yẹn ẹgbèrò yẹn à ń bọ̀ láti Ẹ̀sà Òkè là ń lọ sí AareGani àdẹ̀mọ̀ pé èṣù ti wà ńlẹ̀ ní time tí ọ̀gá wà ní Isaac tí ọ̀gá wà tí wọ́n declare ọ̀gá wọ́n tẹ̀lé ìbàdẹ́ so ń gba kíní Bọ́lá Ìgè yẹn ló jẹ́ ká gba ibẹ̀ yẹn àwọn alájì là wà ní àwọn ọlọ́kọ̀ ọ̀sẹ̀ tá a fi gba ibẹ̀ yẹn kó tó di pé wàhálà yẹn ṣẹlẹ̀ ní ọdún yẹn ìwọ tó sọ pé wà ń bẹ̀ yẹn pé ọ̀gá sunkún yẹn ní mọ́tò la fi gbé ọ̀gá kúrò lọ́yìn ọ̀gá wúwọ̀ kúrò mbẹ̀ ọ̀gá ọ̀fẹ́ kúrò mbẹ̀ yẹn ọ̀gá ọ̀fẹ́ fẹ́ kúrò rárá pé rọ ọ̀gá ẹ̀wọ̀n ní mọ́tò ẹ ti wá la fi gbé ọ̀gá la fi lọ sí AareGani níjọ́ yẹn ṣe bẹ́ẹ̀ so ẹni tẹ́ ń pàtó kẹ́ tí ọ̀rọ̀ òṣojú yín wọ́n àti ẹ̀wẹ́ pé ìbàjẹ́ ǹdí ìbàjẹ́ lẹ́ máa ń dúró sí ẹ kúrò ń dìdò erémọdé ni o ẹ kúrò ń dìdò erémọdé pátá ni ẹ má ṣe bàjẹ́ ilẹ̀ Yorùbá yọ ilẹ̀ Yorùbá ń yọ gbogbo ẹni tó bá fi èrú tó bá fi gbàbùkún lé nísìn ẹ̀san ń bọ̀ Sunday ohun tó rí yẹn ń tọ́ra rí yẹn ẹ kó kọ́ lẹ́kọ̀ọ́ ẹ kó gbọ́n ṣé torí owó yìí náà ìgbà tó wà ní Kútọ́nù ṣé o mọye ilé tó ti kọ́ níwájú àwọn mugun ẹ tó ọmọ kó ṣe ikọ̀ náà sí mòwe lọ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi báyìí Sunday gbogbo omi tó ṣe kò sí ibi tó kò sí nǹkan tó hard ìyẹn wisdom àbí kí wọ́n pété yẹn sọ tátàbótótó wèrè òun treasurer ẹ̀ nígbà pé tó bá tẹ ọ̀rọ̀ tí ẹ bá ti rówó gbà òun náà ní tí ó ti ní ṣe àrẹ tó ń gbà mí owó yẹn nísìnyí wà tí wisdom náà tó fi ń jáde tó fi ń sọ kótókótó wisdom lọ́ṣọ́ ara ẹ tó yẹ o ọmọ Yorùbá làwa o àwọn sábógun lọ́bẹ̀rẹ̀ o ọmọ iye ogun tí àwa ti jà nílẹ̀ Yorùbá ti nú OPC ọmọ iye ogun láti jà nú OPC ẹ ti ẹ gbé nǹkan kan jáde ẹ sọ nǹkan tí Sunday ṣe nílẹ̀ Yorùbá yìí ẹ ló lọ sí Ìgàngàn tó lọ dàrú tó lọ bá Ìgàngàn jẹ́ ṣe bí áfítàgbà tó lọ sínú gbógàngàn áfítàgbà iná wá sun pálásì ọba Ìgàngàn kó tó di pé àbá yẹn kú ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ ti ń ba orírun yín jẹ́ ọdẹ Ìgàngàn ìwọ́n tó ẹgbẹ́ lọ ṣe costume ní Ìgàngàn ni ìwọ́n tó fẹ́ sọ̀rọ̀ tó ní ọfẹ́ lọ lé Fúlàní kó nu gbó ọlọ́wọ́nu Sẹ́ríkì tó wọ́nu ọlọ́fẹ́ lọ mú wàkílù tó ní ọfẹ́ lọ mú òrí wàkílù mú ẹbọ́ ọmọ OPC lọ mú wàkílù àdẹ́dọ̀wìdè instead kẹ praise àwọn ọmọ OPC tó lọ mú wàkílù ṣe bí ẹ̀yẹ́ lẹ́ fi wọ́n ṣe àbí pẹ̀lú àwọn Lady K ìwèrè ẹyẹ àbí kókó kárí o Ọlọ́run ti kọ́ yẹn gbọ́n o tó ti padà lẹ́yìn yẹn ó padà lẹ́yìn rọ́ o òun ló wá tó àṣírí yẹn pé gbogbo oró tẹ́ ń pamọ́ ààrẹ ẹ fẹ́ kí ààrẹ kọ́ lọ fojú dí ogun kẹ́lì wẹ́ntẹ́ fẹ́ kí wọ́n declare wanted tí gọ́ọ̀mẹ̀ntì máa declare wanted ṣé ìwọ fún rẹ tó mọ̀ pé o ò lè gbàṣẹ́ lọ́wọ́ ẹnìkankan wá jáde ṣe bó ti sá lọ sí Germany sí ní káwọn ọmọ ẹ jáde ọyá kan máa pa àwọn Fúlàní káàkiri ní káwọn ọmọ ẹ wá máa lọ pa àwọn Fúlàní káàkiri á ṣàlàyé á ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n tó bọ̀ ṣe pé dọ́kẹ́ náà wọ́n ló máa ṣe yókùn Sunday tó bá jẹ́ kórìí ẹ pé lọ́tẹ̀ yìí o eléyìí kúrò ní ṣeré o tó yẹ bẹ́ẹ̀ yẹn o ààrẹ oṣù ẹ̀ńtọ́ntì ààrẹ gbọ́n jù ẹ lọ ààrẹ kàwé náà o kàwé Sunday eléyìí tó ra kà sí díẹ̀ nígbà tó wà ní Kútọ́nù yẹn tó dẹ̀ kọ́ra maintain champion ẹ̀ Sunday lọ́ṣọ́ rẹ o
lọ́sọ̀ many things làwọn ti jà fún ilẹ̀ Yorùbá yìí lórí ọ̀rọ̀ OPC ìwọ náà ṣe commandant rí sọ́nà commandant rí ní OPC yìí but ayé 419 ayé olè tẹ́ ń jà yẹn kò fẹ́ níyàn òfin bí àyè gbà yín yẹn lẹ́yìn gbogbo ibi sákúrò pẹ̀lú àwọn Saddam tó ń tíyẹn sọ wórógbòtó káàkiri pé ààrẹ ọmọ náà ìlú ẹ̀ bákan kan àwọn á fi 3 hours àwọn fi rìn padà sọ mí pé ńgbà tí kúrò ní Àkúrẹ́ yẹn tẹ á fi 3 hours nìyẹn ẹ tún ti kọjá Ìbàdàn nìyẹn àbẹ́ ẹ̀ ṣe hours yẹn ni èyí ọ̀dẹ̀ yẹn so ma bẹ́tà ẹni tó wà mójú Sunday jẹ́ ẹ̀kọ́ fún Sunday tó yẹ bẹ́ẹ̀ yẹn o ààrẹ ẹ̀ṣẹ̀ tẹ́ pé yẹn má fi wọlé o má fi ààrẹ má fi wọlé o ẹ má fi àwa kọ́rọ̀ sọ most of people nù yín náà tó ń sọ̀rọ̀ yẹn ọmọ olè ni wọ́n bọ́yọ̀ OPC ti mú wọn rí most of people nù wọn fẹ́ pé ìwà burúkú ọwọ́ wọn kò jẹ́ kí wọ́n lè bóde enough láti bọ́ síta gbangba láti sọ̀rọ̀ ọmọ máa comment wọn máa sọ òṣì ọ̀rọ̀ nínú comment section wọ́n máa bẹ́tà ẹ pé Sunday o ẹ tó bá mọ o bí pé ọjọ́ mọ rí ọ̀dọ̀ mi lọ́hùn yẹn mo ṣe ń ba mo fẹ́ ní wọ́ọ̀dì ni o eléyìí máa kúrò ní tí èyí bá ṣe wọ́n ló bá rán wọn ṣẹ́ ni ó yẹ kó ti bọ́ síta lèdí kéyìn sọ lánàá pé òun sunkún ojú ló wọ̀n rán òun nígbà tó ń gbọ́ first note yẹn gbàkà òkan wọ́n á ń ṣe pẹ̀lú ọ̀tá àyálà ìyá ẹ̀ òun ṣe olóhùn rò pé òun ṣe pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò lèdí ọ̀rọ̀ rí kú ọ̀hún ní fọwọ́ ìwọ yẹ kẹ̀ tí wọ́n mọ arúpè tó ń sọ̀rọ̀ wòtòwòtò aṣẹ́wó Sunday Igboho olóbò Sunday olè òbólè oyáwèrè Ọ̀gbẹ́ni Garrett kó kúrò nígbà yìí ta ló mọ̀ yálà yẹ yìí má bọ̀ wá ṣe bí aṣẹ́wó lọ sí nílé Sunday lóye kó papọ̀ níjọ́ kìíní àná eléyìí tó máa ṣe lọ́tẹ̀ yìí ń sin ọmọ ju yẹn lọ olóòtú ọ̀rọ̀ àwọn Sunday yẹn èmi sì dúró náà ó lọ bòbòbò ó ní agbára wọ́n ní ọmọọba kan kì í jagun bí ẹrú Sunday ti jagun bí ẹrú o nítorí pé ṣe rí ẹgbẹ́ OPC à ń ṣe ẹni tó ń kọlu èèyàn but ìhun tó bá fi lè mú ẹ nípò bìlíf fún pé ẹ mọ̀rọ̀ sọ láti yẹ̀yẹ́ olórí wa even gan kó jẹ́ olórí grassroots wàá collect ẹ̀ẹ́dẹ̀ tí rí wọn kan ṣé ẹ̀ẹ́dẹ̀ rí gbogbo àwọn tó ṣì ń jáde yìí wọ́n yìí ṣe rìhásà ọwọ́n kíkí mi ọ̀rọ̀ ó sì wà nílẹ̀ ta ní kọ́ gbọ́dọ̀ sọ tó jẹ́ gbà à ń sọ fún pọ̀ gbọ́dọ̀ sọ ṣó ti yé ìròyìn kọ́ ló máa tú àṣírí ààrẹ ọkọ̀ ìlú kò ní bàjẹ́ ẹ kú ohùn tí a bá ní fàágùn ó láàmì pé tá a bá wù dáadáa Lady K tó ń ṣẹnu yánmayànmá sí Ìbà Gani Adams yìí. ìyàwó Sunday mọ̀ pé Sunday ń dò. ìyẹn bẹ́ẹ̀ yẹn olóbò lè ní. ẹ lè sọ yẹn àtẹnujẹ àti tìdíjẹ òun ló kó bá tó fi dẹ́wọ̀n. nígbà tí Lady K wà lẹ́wọ̀n mo gbọ́ pé ẹgbẹ́ OPC wọ́n dáwó tí wọ́n fi release ẹ̀ kí lẹ lè rí sọ́npa ẹ̀. ẹ jẹ́ kó náà jáde kó a sọ wọ́n ṣàlàyé fún lọ́hùn náà àmọ́ ètò OPC ń dá táìmì yẹn kó tó di pé ọ̀gá ṣètò ààrẹ ṣètò á rán àwọn èèyàn lọ sí Kútọ́nù tí àwọn ọba lọ́ba yẹn ṣètò á lọ bá Tanom yẹn president ní Benin Republic wọ́n ṣe lọ bá ebi ẹ̀ náà fún Sunday ní house arrest rígbárígbá ló wà tẹ́lẹ̀ ìbọn ṣèyàn lọ́wọ́ ṣèyàn lẹ́sẹ̀ tẹ́lẹ̀ tó ń ké bí ọmọ kékeré Sunday kẹ bí ọmọ kékeré ló ń sunkún wọ̀bọ̀ ẹni tí ó tó yẹ pé ó máa múṣẹ́ àwọn èèyàn lẹ̀ ni a lọ múṣẹ́ fún kékeré lórúkọ ẹ̀ informant ni amúṣẹ́ fún àwọn custom amúṣẹ́ custom lẹ̀ amúṣẹ́ fún Abba Kyari tó ṣe ń jẹ́ owó ẹ̀ nìyẹn Oloriburuku ni Sunday ó lè Sunday ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ mí Sunday o Sunday ok káì máa bá bọ̀ wá o. kò yé mi o ibi tẹ́ ń gbọ́rọ̀ lọ yẹn ò yé mi ẹ̀kọ́ ra tú díẹ̀ nípa ó mọ̀ mí nìyẹn. Sunday mọ̀ mí dáadáa ó mọ̀ mí nígbà tẹ́mi wà ń Ṣakí tẹ́mi ń ṣe fàyàwọ́ Ṣakí so ibẹ̀ yẹn ò gbà á gba ọ̀nà Kìlìbọ̀ wọlé so á gba Tùyí so á gba Ṣàwòrò àwa sí Kútọ́nù àwa jáde ní sẹ́bẹ̀ yín báyìí. Sunday ò rọ́wọ́ mú gbogbo táìmì yẹn. a jẹ́ pé ẹ má bínú àwọn kélébé àwọn amúṣẹ́ tó bá ti kó ọjà bọ̀ amúṣẹ́ ẹlẹ̀ àwọn lẹ́yìn àwọn gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n wá fún Sunday ní return. so ń gbòòrí pé ẹnu òun tún káyọ̀ èèyàn tún ṣe dáadáa lọ́sẹ̀ á lọ bá Abba Kyari wọn á jọ ṣiṣẹ́.
ọ̀nà ọjọ́ ń ṣiṣẹ́ ọjọ́ ń ṣe àpapín ṣùgbọ́n Ọlọ́run nígbà tí Ọlọ́run lóhun dé àbákẹ́yà náà dálé ní báyìí o Ọlọ́run jẹ̀dá lọ bẹ́tà Sunday àsìkò sì wà láti ronúpìwàdà máa ń lẹ Yorùbá ló wà wọ́n máa ń yọ̀ gan má lọ kó bá rẹ má kó bá àwọn ọmọ ẹ torí wọn ti ṣe tẹ́tọ́ lọ but àwọn ọmọ ẹ history máa wà ńlẹ̀ o gbogbo ilé ìdájọ́ ìṣẹ̀lẹ̀ ní sin tó ń kálukẹ́ ń ba ààrẹ lórúkọ jẹ́ yẹn history wà ńlẹ̀ o nígbò bá yá ṣe bá èèyàn lámà láwó lọ́wọ́ èèyàn lákítọ́lá o èèyàn náà bá já sí o èèyàn bọ́lá gé o history ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣé bẹ́ẹ̀ yẹn history ń kálukú yẹn ó ti dẹ̀ dájú ra wọn lọ eléyìí tó wà fẹ́ mú bẹ́ẹ̀ eléyìí tó ti fọ́ mú yìí continue láti fọ́ mú pé history burúkú ìyẹn ni ìran tiẹ̀ fẹ́ gbà láyé ẹ̀ wọ́n fẹ́ kó bá àwọn ọmọ ẹ̀ àwọn ẹbí ẹ̀ fẹ́ kó bá wọn láyé lọ́rùn ẹ̀ Sunday lọ́ṣọ́rẹ́ o last warning ìyẹn nìyẹn o tó yẹ bẹ́ẹ̀ yẹn o last warning Sunday Igboho so bó jẹ́ nìyẹn o. ẹ ṣeun baálẹ̀ ọkọ̀ ìlú ọkọ̀ baálẹ̀ ẹ kú ohun ní àtàrọ̀ ẹ̀mí ẹkùn tágìrì gbére ẹ̀ níjà bẹ́ẹ̀ ni ẹ bá ń ṣe káró lé o kò ní bàjẹ́ kò ń dùn kó pọ̀ ṣógi lọ́bọ̀ọ́gẹ́ torí tọ́rọ̀ bá pọ̀ lápọ̀jù irọ́ máa ń ṣe kíni ó máa já ń débẹ̀ Sunday Igboho ọ̀n ṣàlẹ́ǹjẹ lórí àwọn ìwà bàjẹ́ yìí jáde síta kó sọ pé kò rí bẹ́ẹ̀ kọ́kú wá pílẹ̀ àwọn fọ́nrán wọ́n pílẹ̀ fún ẹ ó wà lẹ́bi àbá ṣó ti yé nítorí most of àwọn tó tiẹ̀ ti bà lórúkọ jẹ́ gan gbogbo wọn gan ń gbéṣẹ́ wá tá à ń withdraw pé à ṣe kí wọ́n fúnra wọn lọ ṣe kíni kán lọ ṣe fídíò ẹ̀yin ọmọ Yorùbá eléyìí kò ní pé wọ́n ń ba Sunday lórúkọ jẹ́ àwọn nǹkan tó ṣe sísàkà ní àwọn èèyàn yìí òun ni wọ́n sọ nítorí pé ààrẹ ló ń pa ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ fọ́nrán tó dẹ̀ ń gbé kiri yẹn tẹ́ bá gbọ́n bẹ̀ ẹ rí pé àwọn DSS ti fẹ́ gbé Sunday tipẹ́ ààrẹ ló ní kò sí nǹkan tó jọ á jẹ́ pé tẹ́ bá ti gbé Sunday gbogbo ọmọ Yorùbá àti Nàìjíríà pàápàá lẹ fẹ́ kó ẹ kó èmi náà mọ́. Sunday tó lọ ṣe bánà tó lọ fi píṣọ ààrẹ sí ibi bánà yẹn nígbà tó tó di wá ránṣẹ́ election tó náà fẹ́ ṣe rally dẹ̀ sọ fún ààrẹ tẹ́lẹ̀ sọ kankan fún ààrẹ tẹ́lẹ̀ àtàwọn òun sọ pé Gani kò ní sọpọ́tì ṣe rò pé Gani wà nílẹ̀ náà tó lẹ̀ ní tó pọlọ ní ó ti nǹkan tó ń pè ní ayé ààrẹ mo ti mọ ayé ọdẹ kàwé kúrò ní illiterate ṣé bẹ́ẹ̀ yẹn illiterate ni wọ́n máa ti bọ́ bẹ́ẹ̀ yẹn ti Sunday yẹn máa ti ṣò níbi tẹ́ bá báyé ẹ̀ dé ibi tí wọ́n náà bá báyé ara ẹ̀ dé bá bẹ́ẹ̀ àfi gígùn wèrè. ẹ ṣeun adúpẹ́ ọkọ̀ ìlú kò ní bàjẹ́ ẹ kú ohun ẹ bá gba ọmọ Yorùbá ní àmọ̀ràn. gbogbo ọmọ Yorùbá lé lóko ẹ jẹ́ kí a sì máa ká fi ṣu síná o ká sì máa fi ọgbọ́n ká máa fi wá ọ̀bẹ o lágbára Ọlọ́run ohun tá à ń lé ó sì máa tẹ̀ wá lọ́wọ́ restructuring yẹn tí ààrẹ ń pariwo yẹn la lè ṣe fúnlùú yìí a lè fi lọ́nà lọ lẹ́yìn restructuring kò sí tó bá lọ gbé queen yìí wá wọ́n lọ jí nínú sàárè pé kó wá sí Nàìjíríà kò lè rí iṣẹ́ akọ́nbú Tinubu náà ni kò lè rí iṣẹ́ so ìlú yìí ti bàjẹ́ ju gbogbo level yẹn lọ so gbogbo eléyìí tí òun pariwo ní Oòduà nation yẹn ẹ jẹ́ kó ṣe restructuring nígbà bá ṣe restructuring yẹn a rí i pé a máa rí ọ̀nà àbáyọ níbẹ̀ yẹn kò gbẹ̀yìn ọmọ Yorùbá nímọ̀ràn ẹ jẹ́ kí a ní sùúrù ká dẹ̀ ìfinú kan káfíṣe dẹ̀ máa ṣàbòsí tá a bá ti ṣàbòsí ara wa rí ìrọ̀rùn ló máa bọ́ sí ọ̀tá bá ní ká dúró di àbòsí ká gbọ́ lẹ́yìn nǹkan kan à ń tọ́ra wa jẹ́ ni o so kẹ má rò pé àbí Sunday ọ̀dẹ́ni dúdú ìyẹn ni mẹ́sàá o ti rí mẹ́sàá nínú ẹ̀wọ̀n mẹ́sàá nínú ẹ̀wọ̀n ni o oyè bẹ́ẹ̀ yẹn o òjò àgbẹ̀ wa o. ọkàn mi fò láti béèrè ìbéèrè yìí okay bí a tẹ bá lè bá mi tan ìmọ́lẹ̀ sí nítorí mo mọ̀ nípa ẹ̀ náà wà nù National Coordinating Council ohun tó bá dẹ̀ máa jáde ńbẹ̀ náà etí yín ò lè di sí. mo gbọ́ nínú prógráàmù kan tí Lady K tó ṣe ní pé Lájí náà dẹ̀ ti sọ most of them wọn náà ti sọ pé ààrẹ ọ̀dà ń pé kí gbogbo ẹgbẹ́ OPC lọ dìbò fún Labour Party ní pé wọn gbọ́dọ̀ dìbò fún Tinubu ǹjẹ́ lè wáyé náà. olóòtú nǹkan kan náà ni wọ́n á fi kàǹfàsì àwọn ayé àti sọ pé wọ́n ń sọ̀rọ̀ nǹkan kan náà ni wọ́n máa sọ jáde wọ́n á wá ìbàjẹ́ kan náà ni wọ́n máa wá ṣé gbogbo ọmọ OPC dá pé dámìnì tí ni ọ̀gá sọ pé hello
ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsí di ọmọ ẹlòmíì ọ̀yá Tinubu náà lọ ṣiṣẹ́ fún gbogbo ayé ló mọ̀ yẹn ni ó ṣe àwọn olóṣèlú fúnra wọn mọ̀ àwọn olóṣèlú fúnra wọn mọ̀ so gbélé tí kó ń bè lọ́wọ́ Gbàjàbíàmílà náà pẹ̀lú Ṣíbánirẹ́ lọ́ọ̀yà ẹ jẹ́ kó ń bè lọ́wọ́ àwọn yẹn so ajẹgbodò ni wọ́n kàn wẹnu kúnra wọ́n kàn fẹ́ wẹnu tí wọ́n máa tánìṣì méje ìyẹn ni gbogbo nǹkan tó ń ṣe yẹn wọ́n fẹ́ tánìṣì méje ààrẹ ni bọ̀ Ọlọ́run fúnra ò ní tánìṣì méje ààrẹ so ara wọn ni Ọlọ́run fúnra máa tánìṣì méje wọn wá tí wọ́n fi fún wọn ní recognition pé wọ́n sì báyìí wọ́n ṣe gbá wọ́n ṣàwò kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Sunday Lady Cake ṣé òbólè yẹn ló ń sọ̀rọ̀ òbólè mà nìyẹn èmi ò mà rí ọ̀rọ̀ ilé yẹn ẹni tó sọ wótòwótò yẹn òbólè ní Lady Cake ọjọ́ lọ join àwọn ẹgbẹ́ tó ti padà tó ti repent kó náà lọ repent àsìkò sì wà fún ẹ Lady Cake òbó Sunday òbó kó lọ dún lọ́dọ̀ Sunday lórí mu òun náà yìí jẹrù ẹ ó yá wèrè dáre. Mo gbé omi ò lè rẹ́rìn o as e dey sweet us e dey pain dem as we dey laugh dem dey cry wàhálà ti wà ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ àwọn ò ní rìn jù báyìí lọ ó sì ń bọ̀ lẹ́yìn lákọ social media fàyà social media fàyà ìwúrò gan ẹni tó dá Facebook lẹ̀ gan á ní kí ló ń ṣe léyìí fún ẹ ṣeun ọkọ ìlú kò ní bàjẹ́ Ọlọ́run ò ní gbóhùn lẹ́nu yín ẹ bá kí bàbá Ìbà Gani Adams ẹ bá kí wọn. onírọ̀ yín o kò ní ẹni sún yín ẹ jẹ́ káwọn ẹlẹ́gẹ̀ máa ṣe tiwọn Ọlọ́run ju ẹ̀dá lọ wọ́n máa wo ibi tí Ọlọ́run ṣùgbọ́n tó yẹ pé lóò abiyamọ ni bàbá o abiyamọ ni wọn o ìgbà tí Awíkóńkó òun ló bẹ́ẹ̀ bújù lọ́dọ̀ àwọn Sunday wọ́n dẹ̀ sọ pé òun ti repent tó á rí òdodo ọ̀rọ̀ lẹ̀ bóyá orúmọlẹ̀ kan lọ́dọ̀ tọ́ọ̀ṣì máa ń jẹ ká sọ pé irọ́ gbogbo táwọn ń ṣe o àwọn ń kọ́ àwọn pé káwọn máa bú ààrẹ ni o wọ́n ní káwọn máa bú ààrẹ ni o so tó dẹ̀ wá lọ kí bàbá ń gbà ń bi submit yẹn àbọ̀ òrí ti ẹ̀rù pé wọ́n ní Awíkóńkó ọ̀rọ̀ máa bú mi ọ ti tọ́ síbẹ̀ nìyẹn fi wá ààrẹ nìyẹn ẹlòmíì á lè ní ààrẹ ní ìgbéraga ó lè ní ààrẹ nígbàkàwọ kan nílẹ̀ Yorùbá lè ní nílẹ̀ káàrọ̀ òjìrì ilé ní sìn talent tó ní ẹwù summit tá a ṣe yẹn ààrẹ ló kírètì ẹ̀ ààrẹ ló lọ bá ọ ní pé ẹjẹ́ á ṣe nǹkan bí nǹkan ṣe ń lọ́lẹ̀ Yorùbá yóò dá kó tó di pọ́ pé gbogbo àwọn lọ́ba yẹn wo iye ọba tó wà ń bẹ̀ yẹn jọ yẹn wọ́n á pè wọ́n Sunday wọlé oní wọ́n gbóhùn tiẹ̀ o níbi tí ààrẹ ti fọ́nrán tí ààrẹ ti request owó yẹn jẹ́ kó mú jáde bàbá Èkìtì wèrè yẹn àdàgbà má danú Oloriburuku ọ̀dẹ̀ ológo kò ríran ni ò wá ní lógo tó fẹ́ rí kan 419 ní bàbá Èkìtì àwọn àgbà yahoo olè burúkú àwọn yẹn kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn ẹ ṣeun ẹ pẹ́ lórúkọ ẹ pẹ́pẹ́pẹ́ láṣẹ Ọlọ́run ba gbogbo ẹ̀dákẹ́dá tó bá rúbi ròyìn bí ajẹ́ tòun tọ̀hún ajẹ́ ti ìdílé ẹ̀ ajẹ́ ti gbogbo fámìlì ẹ̀ gbogbo ẹ̀dákẹ́dá tó bá rú dáadáa ròyìn eré ajẹ́ ti fámìlì ẹ̀ ajẹ́ ti ìdílé ẹ̀ bọ́lọ̀ ṣe máa ṣe nìyẹn kò sí ẹni tó bá gbin ìbùkà ọmọ ìyá jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọdún tó ń pa yẹn wọ́n á padà fúri ara wọn á padà fi kó aburú bó ṣe máa jẹ́ nìyẹn. ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn wa tó ń wò wá àtàwọn tó sì máa wò wá àwa nígbàgbọ́ wípé pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti Ìbà Gani Adams ilẹ̀ Yorùbá ò lè bàjẹ́ kò dẹ̀ lè dàrú nítorí pé wọ́n ti ń ṣe bọ̀ ọjọ́ ti pẹ́ wọ́n dẹ̀ ti jìyà. ọba di August nísìnyí a máa pé 30 years ọmọ tí wọ́n dẹ̀bi 30 years tí ó gbọ́n bẹ́ẹ̀ ni a jẹ́ pé kò lè gbọ́n mọ́ nìyẹn ìjọ́ ò lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ eré ọmọdé lẹ́ ń ṣe ẹkú ó ń dìdù àfẹ́ ń lọ ẹ̀ ń díwò àbíkú ń lọ ìyá ẹ̀ ń pè láìsí babaláwo tòsí àbíkú adélé dígà o àwo lọ́nu so mo bẹ̀ gbọ́ ẹyán ọmọ Yorùbá ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ẹ má yẹn kọ́ túrọ́tà fún abélùbọ̀ ẹ ṣeun adúpẹ́ mo believe mo dẹ̀ nígbàgbọ́ pé ọkọ ìlú tá a bá tún pè yín a tún máa bá yín nítorí pé ẹ̀kejì náà lílé ìtẹ́tù ti ṣe fún wa báyìí ní agbára Ọlọ́run kò ní rẹ̀yìn kò ní sún yín èyí tó bá wù kó fi lè rẹ̀yìn ẹ mú lọ sódò lọ fi ṣọmọ ẹja lóore ni o ẹ̀mí yín á gùn
ẹ̀mí bá Gani Adams á kù àwọn ọ̀tá wa ló máa jẹ àti gbogbo àwọn tó fẹ́ràn ilẹ̀ Yorùbá tòótọ́ tó ń ṣe ń pọ́n filẹ̀ Yorùbá pawó ẹ̀mí gbogbo wọn ló máa gùn àjọ máa dílẹ̀ lérí ni ó dìgbà kan náà àá máa wá àá máa bá yín o ẹ ṣeun ó dàbọ̀.